Bàbá ẹ káàsán. Ẹ káàsán. Ṣé dáadáa la bá yín sà? A dúpẹ́ dáadáa ni. Bàbá ẹ dákun ká má waste àkókò rárá. Lórí awuyewuye kan tí ń ṣẹlẹ̀ tí wọ́n ní mọ́tò kan nílùú Ògbómọ̀ṣọ́ pé mọ́tò bàbá ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́. Pé wọ́n nǹkan kò mú ọkàn gbé aṣọ́dọ̀ yín wọ́n lè gbowó lọ́wọ́ àwọn èèyàn àti bàbá ìmáàmù. Irú mọ́tò wo ni wọ́n gbé aṣọ́dọ̀ yín kí ló ṣẹlẹ̀ gan bàbá? Mọ́tò tán gbé wá Lexus ni. Mọ́tò yẹn ìgbà tí wọ́n gbé dé wọ́n bá ké sí wa pé ká wò pé nǹkan kan ló rí ìlú. Dírẹ́bà àti ẹni tí wọ́n jọ wá wọ́n bá bi á léèrè pé kí ni nǹkan tó rí ìlú. Wọ́n ní àwọn kan náà ṣiṣẹ́ bí ilé kan pé ó ti ibẹ̀ nìkan ti rí bọ́ mọ́tò yẹn. Ìgbà tá a wò lẹ́ni yẹn náà bá sọ wípé ká bá wọn béèrè price ẹ̀ ó dẹ̀ dúró àsẹ́ǹdì fún kìnìún yẹn láti Èkó. Ó ń tọ̀hún ẹni tó bà nǹkan yẹn jẹ́. Bẹ́ẹ̀ni òun náà wà ń bẹ̀. Òun náà wá. Ojú rẹ̀ náà lẹ ṣe béèrè nígbà tó gbé dọ́dọ̀ yẹn ẹ jẹ́ ń béèrè rẹ̀ ná. Bẹ́ẹ̀ni. Ojú rẹ̀ náà lẹ ṣe béèrè. Ojú rẹ̀ náà la ṣe béèrè. Ẹ má bọ́rọ̀ yìí lọ. Kìnìún yẹn ó scars pé táwọn bá gbọ́ price ẹ̀ àwọn máa pè wá. Ìgbà wọn lè gbọ́ price tí wọ́n fún wa ní price. Wọ́n fún wa price pé 200,000. Hello. 200,000. Okay. Ní gíláàsì yẹn gangan. Àwọn tó wá láti ìròyìn tí wọ́n bẹ̀ ń bí mọ́tò tán fix ẹ̀ nísìn àwọn máa gba 25,000. Mọ́tò tó gbé wá láti Èkó ìyẹn gba 15,000 tó pé wọ́n gbé special ni. So bí nǹkan ó jẹ́ mọ́tò imam expect pé ká rí kọ́bọ̀ kankan níbẹ̀. So màá fún yín rìsíìtì tí mo fi san owó yẹn tàbí sẹ́ni owó sáwọn tó tà fún wa máa fi hàn yín nísìn. So ìgbà tí dírẹ́bà yẹn wá tẹ́ni yẹn lọ wọ́n á pe dírẹ́bà lẹ́yìn yìí pé ọ̀rọ̀ mọ́tò yìí gbòò ló ṣe jẹ́ tó fi jẹ́ pé ẹnìyẹn wọ́n ní wọ́n ti kọ́kọ́ bà mọ́tò jẹ́ lákọ̀ọ́kọ́ tó pé bàbá mẹ́mu mọ́tò méjì ni wọ́n kó wọn lọ sí Ìlọrin ni wọ́n lọ ṣe pé ìgbà tí wọ́n parí rẹ̀ wọ́n dẹ̀ wọ́ọ̀nù wọn. Bàbá ìmáàmù wá ní kí wọ́n lọ ra tarpaulin tí wọ́n fi máa ń kọ́bà mọ́tò yẹn pé tí nǹkan kan bá tẹ̀ ń fọ́n bọ̀ látòkè bíi símẹ́ǹtì bíi nǹkan kan báyẹn kò ní lè ba mọ́tò jẹ́ mọ́. So wọ́n wá da tarpaulin bò. By the time táwọn ò tún rí báyìí àfi gbà lẹ́yìn ìgbà tí ìta àkọ́kọ́ yẹn wọ́n dẹ̀ ní wọn àgbo lọ wọn ní nígbà tí yẹn ṣẹlẹ̀ pé wọ́n sọ̀rọ̀ kankan pé bóyá tábà pé wọ́n ti sanwó ìta àkọ́kọ́ ti sanwó ẹlẹ́ẹ̀kejì. Ìgbà tí àlẹ́ fún ẹni yẹn ní price ó ní ok wọ́n máa send owó sí receipt wa ni. Immediately máa fi hàn yín immediately tó send owó yẹn sí wa 250 ojú ẹsẹ̀ náà la send 200,000 sí ọ̀dẹ̀ tó fẹ́ bá ra láti Èkó. So àwọn ọmọ tí wọ́n fẹ́ gba owó nìsín ẹ lọ bí wọ́n lè níta 25,000 ní owó sẹ́wọ̀n láti Ìlọrin náà ti wá àwọn méjì. Torí akọ̀rọ̀pá àkọ́kọ́ nígbà wọn kọ́ ní 25,000 yẹn ni akọ̀wé pé bóyá ká manage àwọn panabita wa ti ń bẹ ní ibi ìbàyẹ̀. Kíní ẹ̀dẹ̀ ní roof lábẹ́nú. Ìgbà tá a rí bí wọ́n ṣe ń ṣe pé wọ́n ní experience ká má lọ parí mọ́tò kan má di pé kó wà professional lásìkò àwọn Ìlọrin yẹn. So àwọn boys yẹn ń bẹ ní bẹ̀rẹ̀ tó ń ṣiṣẹ́ so 25,000 ló wọn. Owó mọ́tò tó gbé láti Èkó 15,000 that's 140. 10,000 náà ni owó iṣẹ́ tiwa tí ọjọ́ workshop wa ń bẹ̀. So and bá a ṣe sẹ́yìn bá fún receipt ẹ̀ nísìn bá a ṣe yanjú rẹ̀ nù. So bó ṣe á di pé ó di pé wọ́n ń gbé sórí fóònù wíwá pé wọ́n náà sọ pé ẹnìkan bẹ tó lè bá wọn lẹ̀. So èmi lè fẹ́ bóyá tán bá lè rẹ̀ nìyẹn kó lórí pé àwọn ọmọ yìí parí iṣẹ́ kó wá kó ètí wọn yọ ń bẹ̀ kí ó lẹ̀ tó bá lè lẹ̀ àwọ̀ rà padà ní ọwọ́ rẹ̀ so kò jù báyẹn lọ. Ẹ ṣeun bàbá ẹ bá wa dákọ yín fún gbogbo ilé àti irú iṣẹ́ tẹ̀ ń ṣe gan-an. Orúkọ mi ni Abdulrauf Abdulsalam olùdarí iléeṣẹ́ Lutonia Tech Limited ní Oríta Náírà l'Ógbómọ̀ṣọ́. Kí lẹ̀ ń ṣe gangan? Àwa tó mọ́tò ṣe ni gbogbo mọ́tò yọnu ni o panabiti ni o painting ni o gbogbo ẹ̀ la máa ń ṣe. A sì ní àwọn irinṣẹ́ tó pọ̀ dáadáa léè tí mo lè fi hàn yín. Àwọn irinṣẹ́ ìjọba àwọn irinṣẹ́ tó wá látòkè òkun kì í ṣe mẹkáníìkì àwa pọ́n lásọ gbogbo. Ẹ̀yin náà ẹ lọ rand kẹ lọ ya àwọn fọ́tò máa dẹ̀ fi àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan hàn yín tó jẹ́ pé tàbí diagnose níbí. So kò ń ṣe pé àbíbọ́yá. kì í ṣe bí wọ́n ti ń lẹ̀ nǹkan. rárá tí nǹkan bá yẹ kí wọ́n lẹ̀ bàtẹ́ eléyìí nǹkan tó rún ni èmi ò mọ̀ pé tẹ́yin bá fọ́ èèyàn lè fi gọ́ọ̀mù mu. Bàbá ẹ mọ̀ pé tẹ́yin bá fọ́ ìyẹn lè fi gọ́ọ̀mù mú. àfi tẹ́ tí mò ń gbọ́ pé wọ́n ní ọ̀lẹ́
wọ́n ní wọ́n fẹ́ lẹ̀ ní 50,000. bàbá sọmọ Ògbómọ̀ṣọ́ ni. ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọmọ bíbí inú Ògbómọ̀ṣọ́ bí ni mí. ǹjẹ́ dálẹ́ lu Ògbómọ̀ṣọ́ yìí olè ọmọlé. ilé arére lókèlè rẹ̀. bàbá ṣé èmi ni mọ́gàjì ilé arére. ẹ̀yin ni mọ́gàjì ilé arére. ṣé ǹjẹ́ ẹ̀kọ́ iṣẹ́ ẹ̀kọ́ l'Ógbómọ̀ṣọ́ ni àbẹ́ lọ kọ́ lu mi. mo kọ́ l'Ógbómọ̀ṣọ́ kí n tó travel lọ sí Saudi Arabia. Saudi lẹ wa ti kọ́. mo tún akọ Saudi Arabia mo tún lọ sí London láti lọ kọ́ ibẹ̀ ni mo ti kọ́ post practical and theory rẹ̀ mo ti gba degree ní ìlú òyìnbó bí mo ṣe wà yìí dual citizen ni mo ní passport máa fi hàn mo ní passport British lọ àwọn èèyàn dẹ̀ mọ̀. ẹ ní passport British lọ. bẹ́ẹ̀ni lẹ́yìn iṣẹ́ tá à ń ṣe yìí. lẹ wá kú òní ó àtòdìdí gbogbo bẹ̀yẹ wá ní ìlú bàbá yín ẹni ẹ̀yin náà ti máa sọ pé ẹni tí wọ́n ń wá lọ ìlú èbó. àwọn èèyàn mọ̀ dájúdájú pé ọ̀pọ̀lọpọ̀ gan ní ká gbé iléeṣẹ́ yìí ká gbé lọ sí Àbújá àwọn ọ̀rẹ́ wa ń fà wá ń bẹ̀ àwọn kan ní l'Ékòó mo jẹ́ ká mọ̀ pé kì í ṣe torí owó la fi fẹ́ wá a fẹ́ wá beautify ìlú wa náà ni pé nǹkan tá à ti ń kọ́ láti 69 mo ti ń ṣiṣẹ́ yìí. láti 1969 mo ti wá mi ṣe mechanic. so 1969. yeah mo lè acquire. èrò mi bóyá mọ́mí mi mọ́mí mi ó ti fẹ́ dáàdi mi gbà náà àmọ́ kì í ṣe mi tí mo ti bí mi rárá. mo ti dé France mo dé Germany mo dé US láti jẹ́ pé ẹ̀kọ́ yìí. professional níyé ẹ yìí ṣe àwọn tí wọ́n wà máa ṣe àparùtù tí wọ́n wà máa mo rí àwọn mo ti rí àwọn mechanic gbogbo àwọn tí bá ń ṣiṣẹ́ mo rí pé uniform wọn wà. every Monday mo máa ń ṣe program lórí rédíò tó bá ti pé torí owó ni owó tí mo ná láti ṣe program yẹn láti kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ àti onímọ́tò àti àwọn mechanic mi ò ní ṣe so Ọlọ́run bá ti gbàdúrà wa. ọyọ ẹ máa ṣe program lórí tẹlifíṣàn tí a náà. pẹ̀lú Ọlọ́run àwa subscribe. ẹ bá a dákọ yín ní ẹ̀ka sí. orúkọ mi ni Abdulrauf Abdulsalam Plutonian Tech Limited Oríta Náírà. bàbá ìmọ̀mù tiẹ̀ dá nǹkan kó máa mọ̀ kankan nípa gbogbo sí. àti mọ̀ pé bàbá ọmọ ṣe wọ́n bẹ́ẹ̀ lé ni. wọn ò tiẹ̀ mọ̀. bàbá báwọn èèyàn tí ò. àti sọ̀rọ̀ báyìí pé mọ́tò tí wọ́n bá ti gbé mọ́tò wọn wá nígbà táwọn dẹ́rẹ́bà bá ti ṣe tó bá ti yẹ pé nǹkan bá yọnu ni. àbáwọn àbúrò wọn. bàbá ìmọ̀mù gangan wọ́n ti sẹ́ndì owó sí wa ní nǹkan tó bá yẹ pé ọba ní ìdí kan ra part so lórí ilé wọn tiẹ̀ ti pè wá àti sọ̀rọ̀ àkíní báyìí ní tèmi gbọ́ lórí agbègbè àti bẹ́ẹ̀ náà ṣe wá nìsín mo ṣe wò pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tó ń gbé wọn máa ń lẹ̀ yẹn ìbá bẹ̀rẹ̀ pé ẹni tó máa ń lẹ̀ hàn. kókó wá kó ètò fọ́kù pẹ̀sìn ìrètí rẹ̀ ìfún ẹ̀ tó gbà síbi iṣẹ́. bẹ́ẹ̀ni ẹ̀sìn bàbá. a ní ìlú èèyàn báwọn tó mọ nǹkan tó bá rún tó lè tún sàpọ̀ tí ó lẹ̀ a ní ìdúró ẹ bẹ́ẹ̀ lọ nínú iléeṣẹ́ yín. àwò tí ì ní. bàbá. tó bá já ní àkọ́kọ́ kó mọ̀ bọ̀. bàbá tó bá fẹ́ gba àmọ̀ sọ fún. bàbá ẹ dákun tí àwọn èèyàn káàkiri gbogbo orílẹ̀ Nàìjíríà. tí a bá fẹ́ lọ irin àbá fẹ́ gé irin kan tó bá lágbára tí àlùmọ̀ ìlú àmọ́ gbàgbà táwọn àdá ládùúgbò làwọn níta máa ń lò ní. tí a bá lè wá bí bóòtù kan tó yẹ pé kò sí ní agbègbè bíbí Èkó bíi Nàìjíríà tó pé bóòtù tó unique bákan ni a máa rọ fúnra wa ní bíbá yìí. èyí lè lè ṣe bóòtù. bẹ́ẹ̀ni ó ṣe bóòtù ó ń gé irin. ẹ jẹ́ ìtura sọ fún mi ní ìsinmi pé even àwọn mẹkáníìkì míì àbáwọn míì tí wọ́n ń ṣiṣẹ́ tọ́jọ́ mọ́ bóòtù tí wọ́n àbá rí bóòtù tí wọ́n ń wá wọ́n lè wá bí wá ṣe. wọ́n lè wá ṣe ní bíbá yìí. àbẹ̀dẹ̀ níbi tó tóbi tó fẹ́ gé tó yẹ pé èèyàn ṣẹ̀ mọ́ gbámọ̀ àbí yóò gé sọ́ọ̀tì títí báyìí eléyìí láàrin ìṣẹ́jú kan bí àkànní. yóò gé lẹ́ẹ̀kan náà ni. eléyìí táyà changer ni. kí ni ẹ pé. táyà changer. táyà changer. bẹ́ẹ̀ ni. òkè ṣe irú táwọn fọgánú lójú ọ̀nà tí wọ́n ń yọ táyà wọn. àwọn fi change táyà ni torí pé ńgbà míì àwọn ríìmù ń bẹ tó wà sensitive tó yẹ pé tẹ bá ní kí fi àwọn àmọ̀ gba kó lè kán ríìmù yẹn létí àbí kó máàkì ara ríìmù yẹn nǹkan tá a fi máa yọ ọ́nù yóò yọ ọ́ tọ́jú pé ẹ̀yẹ wo kí n tó wà ń bì kódà ọmọ tí kẹ́sì wà ń bì tí n bá kọ yín ní kínní láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ lè lò ó torí pé gbogbo àwọn kínní tó wà níbẹ̀ ẹ̀yẹ wo ètò ìfi sókè ní àwọn kínní mẹ́rẹ̀ẹ̀rin ni tí máa hùkẹ́ tí ó gbà mú eléyìí onílẹ̀fì tẹ́ tí yóò fi àtẹ́gùn rẹ̀ kún bẹ́ẹ̀ èyí tó ń tẹ́gùn rẹ̀ ní tẹ́ fi mọ́ yìí tí táyà fi máa yí. wheel balancer computer wheel balancer computer wheel balancer fi hàn balance mọ́tò ni mọ́tò tí tá a bá gbé táyà sí lè tó jẹ́ computerized ní tó wà computerized pé tá a bá ti gbé táyà sí instead láti ẹ̀ máa wo pé irú táyà wo lọ́wọ́ à ń bẹ́ irú ìtàn mọ́ sí ẹ̀ eléyìí yóò detect táyà yẹn fúnra rẹ̀ yóò mọ size táyà size rim tó wà ń bẹ́ inú fi ṣe wheel balance yẹn tó bá dẹ̀ ní ìdíkà fi wéètì kan àwọn wéètì yẹn ni
tí ọkọ̀ bá ń gbọ̀n tọ́kọ̀ sáré bí 120 140 bá ń gbọ̀n lórí kìíní àwọn nǹkan tó nídìí láti gbé ká fi ṣe nìyẹn. nílùú Ògbómọ̀ṣọ́ náà bẹ́ẹ̀ ni. ó ti tọ́dún mélòó tẹ́ ti lò ní Ògbómọ̀ṣọ́ bàbá. àwọn kìíní wedding machine wà nìyẹn. mo ti rí ó tọ́dún mélòó tẹ́ ti lò ní Ògbómọ̀ṣọ́ báyìí. láti 2011. lẹ ti dá iṣẹ́ yìí lẹ̀. sáwọn èèyàn sì ń patronize yín torí ọkọ̀ ni ẹ wò. àwọn oríṣiríṣi mọ́tò ńláńlá tó bá di pé torí mọ́tò ní ìsìta ayé wà ayé láyé tàwa yìí mọ́tò ń sọ̀rọ̀ mọ́tò ń gbóòórùn mọ́tò ń feel pain so béèbì yẹn lọ sí hospital ní tó bá dọ́dọ̀ wá ń bì ní máa ṣe mọ́tò rẹ̀ ó fẹ́ nu ara ẹ̀ sọ ni. dọ́dọ̀ tí yín bí kì í ṣe pé ẹnìkan wà máa gẹ́ẹ̀sì pé àbí kíní ló mú ni. aláwọn diagnostic machine tó yẹ pé kò less than 6 million tá à ń lò ní bíbá ìwà fi hàn yín ní inú ilé. ọ̀yẹ́ já sùn mẹ́ bàbá. èyí náà fi gbé yín wọlé kí ni chájà nù láyé jọ wọ́n náà fi gbé eyín sínú mọ́tò gbogbo báyìí crane tá à ń lò ní sínú. òun ni ó gbé. lọ́dà ọmọ 10 years á lè gbé engine tí ó gbé sínú mọ́tò fúnra rẹ̀ tí ó yí síbẹ̀ kí ni chájà nù ẹ ò ní chájì bátìrì chájà wá bì kò sẹ́ni tó lè sọ pé òun chájì bátìrì lọ́dọ̀ wá rí àgbà ọgbọ̀n rẹ̀ rí. ọ̀fẹ́ lẹ́ẹ̀ máa ń chájì. àwọn chájì fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ àwọn kọ́sọ́mù àtọ́wà ń ta tí bátìrì wọn bá ṣe àfi ṣe tí mọ́tò bá lẹ̀ pẹ́ nílẹ̀ tí bátìrì ẹ̀ lọlẹ̀ àfi chájì àbágbèsè àrígbà. ní eléyìí chájà àwọn kọ́sọ́mù àyàn ọ̀fẹ́ ni wọ́n máa ń chájì kì í ṣe pé ẹ wá gbé lọ gbogbo nǹkan tí àwọn tó ní mọ́tò tí wọ́n jẹ́ kọ́sọ́mù àyàn nílò tí wọ́n sì tó yẹ kí wọ́n ní gbogbo ẹ̀ níbẹ̀ ńlẹ̀ kò sí bẹ́ẹ̀ lọ ta lọ sí nǹkan kan. tó bá fẹ́ rà kán wẹ̀ X31 launch. kí ni sẹ́rẹ̀. ó ní a fi ń diagnose a fi máa ń diagnose. ọ̀tọ̀ ni bí eléyìí. kí ni sẹ́ wọn diagnose yẹn sọ lédè Yorùbá. a fi máa scan mọ́tò ni. pé kí ló ń ṣe gangan nígbà tí yẹn lọ ṣe scan èèyàn pé ṣé fún rẹ̀ dá àbí fún rẹ̀ ọ̀dá òun ni ó wà ṣàlàyé gbogbo ẹ̀ fún yín nígbà tó bá wá sọ̀rọ̀ tán lẹ́yìn ọwọ́ ẹ̀sẹ̀ wa máa tẹ̀lé. àti fi ṣe tẹnu àwọn tó lè kó owó lérí àwọn irinṣẹ́ báyìí ní agbègbè yìí ló sọ wọ́n díẹ̀ tí wọ́n bá tiẹ̀ ní wọ́n fi ṣe nǹkan mìíràn tó tún tẹ́ wọn lọ́rùn ju pé kan fi ra irinṣẹ́ lọ ṣùgbọ́n àwa kí ni wọ́n ṣe bí bóyá nǹkan téèyàn ó rí bí 200 téèyàn lọ rà ní. rárá o irú àwọn eléyìí tó wà nínú pálí 6.5 ní. 6.5 million. bẹ́ẹ̀ ni eléyìí tí mo gbé lọ yìí àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ ránṣẹ́ ni ní inú ilé yàtọ̀ kọjá ìrìn ọ̀sẹ̀ gbé wálé tí wọ́n lè léyà eléyìí 4.5 ni. pọ́pọ̀ èdè kìíní eléyìí tí ó bí fóònù yìí. tẹ̀ ń wò yìí so iṣẹ́ tó lè ṣe é pọ̀ ẹ̀yẹ wo bó ṣe wà ní tẹ́ ẹ bá fẹ́ lọ sí local diagnosis á lọ sí local eléyìí ó detect tẹ́nìkan bá yí nǹkan kan lára mọ́tò wípé bóyá mọ́tò tó rin bíi 200,000 kilometres tẹ́ wá wò pé ẹ wá yí padà tí wọ́n lọ bíi 5,000 lórí ẹ̀ àwọ̀ detect ẹ̀. ẹ detect ẹ̀. bẹ́ẹ̀ni ilẹ̀ ní tí mo ń pa mí àwọn tó bá fẹ́ ra mọ́tò tí wọ́n ń pé kìlómítà rẹ̀ kìí sáré púpọ̀ wọ́n máa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èsè ń bì báyìí bí machine ṣe wà yìí kìlómítà tó bá ti rin 400,000 a lè yí sí 1,000 níbí pẹ̀lú machine yìí so tẹ́ bá wò ó tó bá ti pẹ́ àwọn American cars ni la fẹ́ ṣe á lọ sí American car ẹ gbogbo àwọn American car nù àwọn Dodge àwọn BMW Buick àwọn GM Chrysler Jeep tó bá pé European cars la fẹ́ ṣe á lọ sí European so European tá a bá lọ báyìí ẹ̀wọ̀ àwọn ọkọ̀ European ni àwọn náà ní Bugatti Citroen àwọn náà ní Audi àwọn ní BMW Iveco gbogbo ẹ̀ bó ṣe lọ́nu àwọn ní Skoda tó bá ṣe pé Chinese ni á lọ sí Asian China ẹ̀bẹ̀ ni àwọn China so àwọn náà ti Infiniti Acura àwọn kìíní nìyẹn sorry àwọn Asians àwọn bí ìlú bí àwọn Japan bí Korea South Korea North Korea nǹkan báyẹn àwọn ní Asian tó bá pa àwọn Chinese ni gbogbo mọ́tò tí wọ́n náà ti ẹ̀pọ̀ rẹ̀ oríṣiríṣi mọ́tò tán ṣe ònìyẹn. ibẹ̀ lẹ́yìn tí wá wo èyí tí wọ́n gbé wá yìí. tó bá ṣe pé mọ́tò Cadillac náà gbé wá tá a lọ sí European a kàn lọ ni a sì wo Cadillac níbẹ̀ Buick ní Bugatti ní so ẹ wò
ẹ kàn lọ síbẹ̀ ni tó bá pé Audi ni ẹ kàn click Audi ẹ bá ti click Audi báyìí ó máa gbé gbogbo nǹkan tí so tẹ́ bá ti ṣẹlẹ̀ ó ní kí n connect. Tẹ́ bá ti connect báyìí yóò connect mọ́ mọ́tò yẹn. gbogbo details mọ́tò yẹn yóò gbé sórí kínní year tí wọ́n ṣe chassis number rẹ̀ irú model tó jẹ́ yóò sọ fún wa. Bàbá ẹ gbé kankan rẹ̀ lóòótọ́. tẹ́nìkan bá ti ní ohun tó ní àwọn èyí gbọ́n tán gbọ́n tán ẹlòmíì ń bẹ tó pé bá a ṣe ní ẹyin tí wọ́n bá rún báyìí ẹlòmíì tún lè lójú àlá. so ẹni tó bá afẹ́rú èèyàn bá ní ogun ọ̀ṣọ́ tó pé tí gíláàsì bá ti rún lẹ̀ òun ó tún ṣe. yóò tún ṣe tí ó mọ̀